ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti ké sí àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì rọ̀ wọ́n kí wọ́n dákun dábọ̀ ṣe sùúrù kí wọ́n sì faradà bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ fún ìgbà díẹ̀ nítorí pé ìjọba àpapọ̀ ń sa gbogbo ipá wọn láti ṣàtúnṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó ń ṣe ségesège. Gómìnà Dàpọ̀ Abíọ́dún sọ èyí di mímọ̀ níbi ìpàdé àwọn alákòópa ìyẹn àwọn ẹni tí ọ̀rọ̀ kàn lẹ́yìn tó wáyé ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Akeem Jimoh lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ apá kan àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìyẹn ìṣètò láti dín ìṣòro ọrọ̀ ajé kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà kejì tí í ṣe ti ìpínlẹ̀ fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ Nkeruka Onyeje-Osha tọ́ka sí ìlọsíwájú tí wọ́n ṣe títí di àsìkò yìí bí ó ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí kí wọ́n yí ìpinnu wọn padà lórí ìṣèwọ́de ọlọ́jọ́ méjì tí wọ́n fẹ́ ṣe jákèjádò ilẹ̀ Nàìjíríà. Joseph Olsen lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ẹgbẹ́ Coalition of Nigeria Civil Society tí ó wà fún ìṣọ̀kan àti ìjàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè yìí ti rọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n dákun dábọ̀ ṣe ìdúnàdúrà tó kúnná pẹ̀lú ìjọba àpapọ̀ láti lè mú kí ọkọ̀ orílẹ̀‐èdè yìí ó gúnlẹ̀ sí èbúté ògo. Eléyìí sunwọ̀n dípò ìmáa ìjọba àpapọ̀ nípa tiẹ̀ ìkìlọ̀ wípé ńṣe làwọn yóò yan iṣẹ́ lódì. Àwọn ẹgbẹ́ CSO yìí wá ń fi yé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà wípé ńṣe ni ó yẹ kí ìlàkàkà àti ìpèníjà tí orílẹ̀-èdè yìí ń kojú ó yé wọn léyìí tó sì jẹ́ kí àwọn àti ìjọba ó jíjọ jókòó sọ àsọyépọ̀ ọ̀rọ̀ àti ọ̀nà àbáyọ tí yóò jẹ́ kí àjàgà tó wà lọ́rùn orílẹ̀-èdè yìí ó fúyẹ́. Àwọn ẹgbẹ́ civil society organization wá ń ké sí àwọn ìjọba ìpínlẹ̀ kí wọ́n túbọ̀ máa pèsè àwọn ohun amáyédẹrùn fún àwọn ènìyàn léyìí tí yóò dúró gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ tí wọ́n fi ran ìjọba àpapọ̀ lọ́wọ́. Wọ́n pè fún ìdásílẹ̀ àwùjọ ìjọba àpapọ̀ láti fi ìṣòtítọ́ mú gbogbo àwọn àkójọpọ̀ aláìlera ṣiṣẹ́ láti dín ìnira tí àwọn ipa ìdàgbàsókè ọrọ̀ ajé àgbáyé mú wá kù lórílẹ̀-èdè Nàìjíríà. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé tí bàbá wa lò nínú iṣẹ́ Olúwa, Adégbóyèga Òdútọ́lá kéde ìpapòdà bàbá wọn Pásítọ̀ Olúfúnmiláyọ̀ Adéyẹmí Òdútọ́lá lẹ́ni tó dolóògbé tó sì lọ sùn sáyà Olùgbàlà ní ọmọ ọdún 95. Wọ̀nyí ni ètò ìsìnkú fún olóògbé ní ọjọ́ Àlàmísì ọjọ́ 22 oṣù kejì ọdún 2024. Ayẹyẹ àìsùn ìsìnkú yóò wáyé ní ilé ìjọ Christ Redemption Evangelical Ministry tó wà ní òpópónà Ìjìrìn Ìjẹ̀bú-Òde ní aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún 2024. Ètò ìsìnkú ìkẹyìn yóò wáyé ní ilé ìjọsìn Christ Redemption Evangelical Ministry tó wà ní òpópónà Ìjìrìn Ìjẹ̀bú-Òde ní aago 11 àárọ̀. Pásítọ̀ Olúfúnmiláyọ̀ Adéyẹmí Òdútọ́lá, a fẹ́ ọ ṣùgbọ́n Jésù ń fẹ́ ọ jù wá lọ. Máa sinmi láyà Olùgbàlà títí di ọjọ́ àjíǹde. Olùkéde Adégbóyèga Òdútọ́lá fún àwọn ọmọ. Ẹ káàbọ̀ padà. Ní ìgbìyànjú láti mú ààbò orílẹ̀-èdè yìí pọ̀ sí àti láti dẹ́kun ìwà ọ̀daràn tí ó rọrùn nípasẹ̀ lílo gíláàsì tí wọ́n fi awọ ṣe ìyẹn tinted glass, àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí tún ṣe àtúnyẹ̀wò ìfilọ́lẹ̀ àwọn ìwé àṣẹ gíláàsì tí wọ́n fi awọ ṣe léyìí tí wọ́n fi fòfin dè tẹ́lẹ̀ ní oṣù kẹfà ọdún 2022. Àkọsílẹ̀ kan láti ọwọ́ àwọn ọlọ́pàá fi hàn pé wọ́n bẹ̀rẹ̀ ìfòfindè náà nítorí àwọn ìkọsílẹ̀ káàkiri nípa ipa gíláàsì tí wọ́n fi awọ ṣe ìyẹn tinted glass wípé wọ́n ń lò ó fún ìjínigbé, dídigunjalè, gbígbé àwọn ohun ìjà ìbọn lọ́nà tí kò bófin mu, ìtajà ọmọ ènìyàn pẹ̀lú àwọn nǹkan láabi mìíràn. Pẹ̀lú àbá gbígbé ìfòfindè yìí kúrò, àwọn ọlọ́pàá ti fi dá àwọn lójú wípé àwọn ìgbésẹ̀ tó nípọn làwọn ti gbé láti dènà ìlòkulò àti láti rí i dájú pé wọ́n bá àwọn ìlànà tí ó ń ṣàkóso ìfilọ́lẹ̀ àti lílo àwọn ìwé àṣẹ gíláàsì tí wọ́n fi awọ ṣe. Bákan náà ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ ICT àti agbófinró káàkiri orílẹ̀-èdè yìí
yóò máa gba ìdánilẹ́kọ̀ọ́ tó péye ní ọjọ́ mìíràn. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti ń fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé iléeṣẹ́ wọn ti pinnu láti túbọ̀ máa pèsè ìmúdojú ìwọ̀n fún gbogbo ènìyàn fún ìmúṣẹ. Níbi ni a ti máa mú ẹni dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NT Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.